ayọ̀ ohun ìdùnnú kún ààfin ọba Olísà ní Ìjẹ̀bú-Òde bí ayẹyẹ ọdún ìbílẹ̀ Ìdàgbẹ́ ṣe kó àwọn ènìyàn pàtàkì àti aráàlú láti ṣe ẹ̀rí fífi Jàgínrìn àti Àpèbí tuntun sórí ipò ní Ìjẹ̀bú-Òde, èyí tí ìgbésẹ̀ náà yọrí sí ìlànà ìpalẹ̀mọ́ fífi Àwùjalẹ̀ tuntun jẹ ní Àkìlẹ̀ Ìjẹ̀bú. Ayẹyẹ ọdún Ìdàgbẹ́ jẹ́ àkọsílẹ̀ pàtàkì nínú ìtàn Ìjẹ̀bú-Òde níbi tí gbogbo ẹbí àti àwọn aráàlú ti kóra jọpọ̀ láti bójútó àṣà àti ìṣe wọn. Ìfẹ́olúwa Àṣẹolú wà níbi ayẹyẹ náà ní ààfin Olísà ó sì jábọ̀ ìròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Ààfin Olísà ti ìlú Ìjẹ̀bú-Òde kún fún ayọ̀ àti ìdùnnú bí ayẹyẹ Ìdàgbẹ́ ti kó àwọn ènìyàn láti tòsí àti ọ̀nà jíjìn jọ. Ayẹyẹ náà jẹ́ apá kan nínú ìlànà àti yan Àwùjalẹ̀ tuntun ní ilẹ̀ Ìjẹ̀bú. Ayẹyẹ méjìlélọ́kan ọ̀hún ni yíyan Jàgínrìn tuntun àti Àpèbí ti ìlú Ìjẹ̀bú-Òde gẹ́gẹ́ bí ìpele pàtàkì nínú ìlànà yíyan Àwùjalẹ̀. Ayẹyẹ Ìdàgbẹ́ yìí jẹ́ àmì titun, àmì títan àṣà, ìṣọ̀kan àti ìdúróṣinṣin àṣà ilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ènìyàn pàtàkì àti àwọn olóyè ṣàlàyé pàtàkì ayẹyẹ Ìdàgbẹ́ náà. Wọ́n tún wí pé ayẹyẹ náà jẹ́ ọ̀nà láti yan Àwùjalẹ̀ tuntun. Olúmùkún ti Ìmùkún, olóyè Adékúnlé Tàlàbí àti olóyè Ṣóbọ̀wálé Adébáyọ̀ Fàtáì ṣàlàyé ìdí pàtàkì yíyan Jàgínrìn àti Àpèbí. Lára àwọn tó tún sọ̀rọ̀ ńbẹ̀ ni olúwo Ifá Akilẹ̀ Ìjẹ̀bú Adétìmẹ́yìn Adébọ́lá, nígbà tí olórí ẹbí Jàgínrìn ọmọ-ọba Fẹ́túgà Adédìran Táíwò tún fìdí rẹ̀ múlẹ̀ pé ayẹyẹ náà jẹ́ ìgbésẹ̀ pàtàkì nípa yíyan Àwùjalẹ̀ tuntun. Èèyàn lè jóyè kó má láìtò kan pàtó tó máa ṣe àwa bọ̀ sí fún wọn nísìn Òṣì Ògújà àwa bọ̀ fún bí àwọn bàbá yẹn dẹ́ ṣe ń ṣe nìyẹn. Wọn ò lè jẹ́ Àpèbí lẹ́yìn Olúmùkún, ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ mọ ìtàn because ìjọ yẹn ti pẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn tó dẹ̀ ń bẹ́ sókè sí wọn ò mọ ìtàn. Tí oyè Jàgínrìn nílùú Ìjẹ̀bú-Òde òun là wá fún àti ti Àpèbí. Àwọn tó dẹ̀ ṣètò òye náà mọ́rí àlògbó àlòtọ́ ló máa jẹ́ fún wọn. Kí Àwùjalẹ̀ tó lè joyè Olísà ó ní láti fi àwọn olóyè jẹ olóyè Jàgínrìn àti Àpèbí. Ètò yẹn ni wọ́n ń ṣe lénìí. Lẹ́yìn ìfilọ́lẹ̀ rẹ̀, Jàgínrìn tuntun ti ìlú Ìjẹ̀bú Ọ̀túnba Ayọ̀délé Adébáyọ̀ Adédayọ̀ Òsísànyà àti Àpèbí tuntun ti ìlú Ìjẹ̀bú-Òde olóyè Ọlọ́ládé Ọlánrewájú Òdùmọ̀ṣù ṣàfihàn ìlérí wọn sí ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú Ìjẹ̀bú-Òde ní àfikún pé wọ́n ṣetán láti ṣiṣẹ́ takuntakun fún ìdẹ̀ra àti ìbùkún ilẹ̀ Ìjẹ̀bú. A wà ní ọ̀dọ̀ bàbá wa Olísà lénìí láti jẹ oyè Jàgínrìn àti Àpèbí. Nísìnyí ni a lè joyè Àwùjalẹ̀ nítorí pé àwọn oyè yìí la máa ń pè ní ajẹkọba tó jẹ. Láìsí Jàgínrìn láìsí Àpèbí ọba ò lè jẹ. Ètò Ìdágbè láti ṣe lénìí tó jẹ́ ètò tó ṣe kókó nínú ìrìn àjò Àpèbí nílùú Ìjẹ̀bú-Òde. Mo dẹ̀ fi ń dá ọgbà ọmọ Ìjẹ̀bú-Òde lójú pé àsìkò mi á sọ̀ wọ́n sówó, á sọ̀ wọ́n sọ́mọ, á sọ̀ wọ́n sàlàáfíà baálé ọ̀rọ̀. Ẹbí àti àwọn ọ̀rẹ́ olóyè tuntun ọ̀hún kún fún ayọ̀, wọ́n sì fi ọpẹ́ fún òrìṣà ilẹ̀ Ìjẹ̀bú fún àṣeyọrí ayẹyẹ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Blessing Adéoyè ló ṣàtúpalẹ̀ ìròyìn.